tó ìbà lọ́wọ́ Elédùmarè ọba àjíkẹ́ ọba àjígẹ̀ ọba afẹ́nifẹ́re ọba àjùwàpè agbẹnimádẹ́yìn afúnimọ́ṣẹ̀rẹ̀gún ọba lógunlọ́lá aní ìlẹ́yẹ gbọ̀gbà tí gbára àdúgbò àbọ̀wọ́gbọ̀gbọ̀ tí fi yọmọ ẹ̀ náà fìn ìbà o ìbà dáńgbọ́ngbọ́n bàbá kókó èrò àkàtàpà bàbá lóṣùn aṣọ mẹ́rìndínlógún báyìí lásọ ṣọ̀pọ̀nà yémeyéme gbẹ́kin ọgọgọ rúmọrúmọ apanimọ̀ agun olókìkí òru ìbà lọ́wọ́ yín àti dìímùjẹ èèyàn ajẹrin òró ajẹdù èèyàn mọ́bì ìbà o tó onílé àríbà o olóde náà a sì ríbà ìbà kagókagó agogo tí dún ìbà kàngẹ̀kàngẹ̀ agogo wọn lóde Ọ̀yọ́ táwa bá ti rí bà lénìí ẹ dákun ẹ jẹ́ kí bá wa ẹjọ́ jẹ́ tẹ̀wọ́gbà yín o ẹ̀yin tẹ́ nílé ayé ẹ rí i pé ó ti tó ọjọ́ méjì jọ́ mẹ́ta tá a ti wá sórí ìkànnì yìí gbẹ̀yìn ẹ má bínú sí wa àwọn ohun èlò wa ni wọ́n ń ṣàìsàn olófà ni ò jẹ́ rí wa déédé àwọn ohun èlò wa tá à ń lò tá a fi ń móhùn wá tá a fi ń ṣètò ìkànnù wọn ṣàìsàn ilé tó dẹ̀ pàtàkì jù ní a ṣì wà lórí ẹ̀ kì í ṣe pé tí ìgbọ́bọ̀ Ọlọ́run bá bá wa yanjú yẹn agbára lọ́wọ́ Elédùmarè ọba tó ní kápá ọlá alágbára lórí ohun gbogbo kí ló gbé wa wá sórí ètò lénìí ọ̀rọ̀ pọ̀ tá a ti fò kọjá lọ sẹ́yìn tó yẹ ká ti sọ̀rọ̀ lé lórí ṣùgbọ́n tí ẹ̀rọ wa tó yọwọ́ tí ò fún wa láǹfààní àti kàn sẹ́yìn ènìyàn mi ó tiẹ̀ ní ètò kan tá a ṣe tó jẹ́ pé gbogbo àkàndédé rí mọ́ ni látàrí pé ẹ̀rọ yẹn ò gbádùn dáadáa ẹ má bínú sí wa yẹn ènìyàn mi ká má dóńnà pẹnu ọ̀rọ̀ lórí bí ìlú wa ti rí àti bó ni Yorùbá ń bá ìrìn àjò wọn lọ ṣe rí Yorùbá máa pa á lówe wọn ní tí náà ò bá tán láṣọ ẹ̀jẹ̀ kì í tán lè kánná lọ́dọ̀ tiwa ní ẹ̀yà Ọ̀yọ́ báwa ti sọnù ṣùgbọ́n ní àbí kan láwọn bíi ẹ̀yà míì tó tún wà láàrin Yorùbá àwọn níbi náà ò bá tán láṣọ ẹ̀jẹ̀ kì í tán lè kán báwọn tún ṣe sọ tiwọn nìyẹn ó pọ̀ lóríṣiríṣi ẹ̀yà tó lókàlùkù máa ń gbà sọ ọ̀rọ̀ yìí tó sì jẹ́ tẹ́wọ́gbà torí gbogbo wa la mọ̀ ìtumọ̀ nǹkan tí wọ́n ń sọ kí ló gbé mi wá sórí ìkànnì yìí ni pé àwọn ìran Yorùbá kan bẹ tó jẹ́ pé wọn ò mọ̀ pé ọ̀tá làwọn jẹ́ fún lọ síwájú orílẹ̀-èdè Yorùbá àwọn nǹkan tó gbé mi wá nìyẹn ṣẹ́ni tá a bá ń sọ̀rọ̀ tá a bá ń gbìyànjú tí ẹ bá ní kápá bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ sí ìgbìyànjú tẹ́nìkan gbà ẹ má dáṣòro bo onítọ̀hún lọ́rùn ẹ fọ onítọ̀hún lọ́rùn lẹ̀ pẹ̀lú gbìyànjú rẹ̀ ẹ̀yẹn náà ṣàgbìyànjú títí síbi tí bá fẹ́ sapá sí mo rò pé ẹ̀ ń gbọ́ mi yé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìmáàmù wa kan l'Ógbómọ̀ṣọ́ yóò ní ṣe mo rò pé ẹ̀ ń gbọ́ mi yé ìmáàmù Ògbómọ̀ṣọ́ nù tọ́rọ̀ bá wọ ìmáàmù dáadáa yóò ní ṣe ń gbọ́ mi yé kí ni mo fẹ́ fàyọ ní àìpẹ́ yìí fọ́nrán kan jáde ilé tí máa fi ohun rẹ̀ síta láìpẹ́ yìí tẹ́ gbọ́ tí ẹnìkan láti ìlú àwọn ọmọ méjì kan wọ́n ń awẹ́wà ni mo mọ̀ pé kì í ṣe pé wọ́n mìíní ẹ̀ awẹ́wà ni wọ́n ń ṣe wọ́n wá ń sọ lédè síra wọn pé nígbà tí èèyàn gbé microphone sí kan lẹ́nu
wípé ọba àwo ló kọ́kọ́ pàṣẹ pé kí wọ́n mọ sọ Yorùbá nílùú Ìlọrin. Níjọ́ tí mo rí fọ́nrán yìí orí mi taná lẹ̀, ṣùgbọ́n ẹ̀rọ mi kan tó fún mi ní headache ni ò jẹ́ kí n wá kí n bọ̀hùn lórí ọ̀rọ̀ yẹn. Ọ̀rọ̀ Ìlọrin tí a bá ń wò níran kì í ṣe pé Yorùbá gọ̀ o, wàláì kì í ṣe pé Yorùbá gọ̀. Tá a bá ń wọ̀rọ̀ Ìlọrin ran àgọ̀ torí rẹ̀ ntẹ́fìmọ̀pá àgọ̀ torí rẹ̀ ní ò jẹ́ ayọ̀ǹda kílẹ̀ Yorùbá mi ò dédé bọ́ sọnù lọ́wọ́ wa. Tẹ́ ẹ bá wo plan tó lọ lẹ́kọ̀ọ́ ní Èkó Lagos tẹ́ ń wò yìí, nígbà tí àwọn kan dìde tán láwọn làwọn lẹ́kọ̀ọ́, àwọn kan làwọn colonize Èkó nínú ẹ̀yà orílẹ̀-èdè náà ni. Àwọn kan ò tẹ́tọ́ pé àwọn colonize Èkó wọ́n làwọn tiẹ̀ ní. Èkó wá gbé ìgbésẹ̀ tó lákin. Ìlú Èkó nírí láburú nílùú Èkó, ìlú Èkó ò ní tú o. Ẹ má jẹ́ ń parọ́ tẹ̀ yín jẹ yín ènìyàn mi tẹ́ máa ń gbọ́ mi yé dáadáa. Formation tẹ́ kò ń lò formation tó lákàkì ní o nílẹ̀ Yorùbá. Ó ní ìlú kan tí mo rí tó dá dúró tí ò fara ti nǹkan kan. Ìlú Èkó dá dúró gédégbé. Ìlú Èkó òjòjò ní ṣe ẹ̀yin tẹ́ ń tukọ̀ ọbẹ̀, agara ò sì ní dá yín lágbára lọ́wọ́ Ọlọ́run ọba, lágbára àwọn onílẹ̀. Kí ló yẹ kí n máa sọ̀rọ̀ yìí ni pé nígbà tí Èkó tí wọ́n rí àmì wò, dánpẹ̀ lámì wò nìyẹn. Bí ọ̀rọ̀ bàbá mi mo ti sọ dáadáa láìmọye ìgbà lórí ìkànnì yìí wípé ó ní tí wèrè bá ń ṣàdábà ẹ̀ nípàkọ́ rẹ̀ tó o bá ti lè rí ìjọ náà ni ọjẹ́ kó dẹ́kun ni ọwọ́ gbogbo ń dẹ́kun fún. Ìjọ tó o bá ti gbúrò ẹ̀ báyìí wọ́n gbogbo ń dẹ́kun fún àdá tí wèrè ń jù nípàkọ́ rẹ̀ yẹn. Torí tó o bá wá solution sí tí wèrè bá rẹ́yìn rẹ̀, àwọn èèyàn máa padà fi kalẹ̀ òkú rẹ̀ nímú ni pé ṣe bọ́ rí pé wèrè ni, ṣe bọ́ rí kó tó ṣe púpọ̀. Irú ẹ̀ ló ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́. Inú mi dùn gan nígbà tí àwọn tó wà níjọba Èkó tí wọ́n gbé òfin dìde after election. Gbogbo ara la ṣe ètò lórí ẹ̀ nígbà táwọn kan pàtàkì tàn làwọn lẹ́kọ̀ọ́ pé èdè Èkó wọ́n ń pè ní army camp náà ń pè ní Èkó lédè tiwọn. Ẹ̀ wọ́n fi ń compare Èkó tó jẹ́ pé irú rẹ̀ mẹ́ta níbẹ̀ nílẹ̀ Yorùbá tá à ń pè lẹ́kọ̀ọ́. Èkó mẹ́ta níbẹ̀ nílẹ̀ Yorùbá tí ó jẹ́ pé tá máa ń pàtàn wọ́n ní orírun gbogbo ilẹ̀ Yorùbá. Ilẹ̀ Ọ̀ṣun ni gbogbo Yorùbá ti lọ láti Ilé Ifẹ̀. Tó bá wá jẹ́ bẹ́ẹ̀ ni ìlú Èkó méjì tó kù tó papọ̀ mọ́ Èkó eléyìí méjèèjì ìpínlẹ̀ Ọ̀ṣun ló wà. Ìpínlẹ̀ Ọ̀ṣun ni méjèèjì wà. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lálẹ́ ọ̀rọ̀ tó gùn díẹ̀ ni mo kàn fẹ́ bẹ̀rẹ̀ láti bẹ̀yẹ ni. Now ẹ wá wò ó nígbà tá à ń bá bọ̀. Èkó yìí làwọn ará bí wá gbé nápọ́n gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ wọ́n ní èdè ìlú àwọn ni. Èdè ìlú yín wo náà ń pè lẹ́kọ̀ọ́ torí pé nǹkan jọra wọn, sáǹdì jọra wọn. Ṣé bẹ́ẹ̀ yín ṣe ń kó Èkó làwa ṣe kọ́? Èkó tí ṣé bẹ́ẹ̀ yín ṣe máa ń kó Èkó làwa kọ́ tiwa. Ọ̀rọ̀ pọ̀ ṣùgbọ́n mo sọ ńgbà kan mo ní ọ̀pọ̀lọpọ̀ ọba wa ńlẹ̀ Yorùbá ni ò mọ̀ tán. Kí sì ló fà á ni wípé ètò tán máa ń ṣe fún ìdílé ọba, fún àwọn ìran ọba tí ń jọba lórílẹ̀‐èdè Yorùbá, ètò yẹn ò mọ́yán lórí tó mọ́, pàápàá jùlọ àwọn ìlú kọ̀ọ̀kan. Even tí Ilé Ifẹ̀ tẹ̀ ń wò yìí gan, àwọn mistake kan náà wà tí àìpọ́ bá ṣe mistake, sọ́rí ẹnu ló gbé mi, ẹ ṣàforíjì fún mi kábíyèsí. Pẹ̀lú ìtàn tí bàbá wa Ọ̀jájá táwọn náà máa ń pa, àwọn ìtàn téèyàn ó gbọ́ tó jẹ́ pé ìṣẹ́jú mẹ́wàá lè yóò fi máa rẹ́rìn lórí kápẹ́tì tẹ́ ẹ bá wà. Bí kí èèyàn sọ pé Fáráò ló ń pè Fáráò, bí kí èèyàn sọ pé Odùduwà àtẹ̀wọ̀n rọ̀, wọ́n ń pè látẹ̀wọ̀n rọ̀. Ìdí àtẹ̀wọ̀n rọ̀ yìí
ló yẹ káwọn èèyàn lọ wá pé kí ló dé tó fi pé Odùduwà látẹ̀wọ̀n rọ̀, torí pé kì í sórí Odùduwà láyé Ifẹ̀ bẹ̀rẹ̀, yóò ṣe wá tẹ̀wọ̀n rọ̀ láàrin gbùngbùn. Lẹ́yìn bàbá rẹ̀ fọwọ́ sí nígbà tí wọ́n fi ti jáde kúrò nínú ìlú pé kó lọ sojú Ifẹ̀ nílẹ̀ Egypt. Aṣojú ló jẹ́, bẹ́ẹ̀ Ifẹ̀ dẹ̀ ṣe rí nìyẹn láyé ìgbà yẹn, tó jẹ́ pé gbogbo ìlú tó yí Ifẹ̀ po, àwọn ìlú tá à ń sọ yìí nígbà náà nígbà tí wọ́n close mọ́fẹ̀ ní Egypt tẹ̀ ń wò yìí, wọ́n ti mọ iye ọjọ́ tí wọ́n fi rìn tí wọ́n fẹ́ rìn wá sífẹ̀. Láti Ghana àwọn mọ iye ọjọ́ tí wọ́n fi rìn délé Ifẹ̀. Gbogbo àwọn ìlú wọ̀nyí, àwọn Ethiopia, àwọn tí Ifẹ̀ bá forí gbárí ńgbà yẹn nìyẹn. Kẹ́lẹ́ mọ̀ pé orílẹ̀-èdè Yorùbá ó ṣe kókó, torí ẹ̀ mo ṣe ń ta ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin ọmọ aládé jí. Tẹ́ ẹ bá ń ṣe àpérò lórí ọ̀rọ̀ bí Nàìjíríà ṣe tẹ̀síwájú, ẹ̀ ń waste ọjọ́ ọ̀la ìrìn àjò ayé yín ni. Àyàfi kẹ́ ẹ jà fún tó yẹ kẹ́ ẹ jà fún. Tẹ́ ẹ bá ti kó àwọn èèyàn yín kúrò lóko ẹrú, tẹ́ ẹ ń ṣọ́gbù bí Nàìjíríà ṣe tẹ̀síwájú, yìí tí ń ṣẹlẹ̀ lánàá àtòní ní ó tún máa ṣẹlẹ̀ lọ́la. Tó bá wu aṣíwájú kó lọ fòkun gbọ́n owó, kó gbọ́n sínú àsùnwọ̀n Nàìjíríà, tí málà bá débẹ̀ málà ó fi jẹ súyà tán ni, kì í ṣe pé torí bá a ṣe dá àwọn tiwọn nìyẹn, kí wọ́n jí nǹkan oní nǹkan. Òun náà ló bírù Ìlọrin tí wọ́n jí gbé mọ́ wa lọ́wọ́ dòní. Nǹkan oní nǹkan làwọn máa jì. Ṣé málà ní nǹkan kan ni? Ṣé ìran Fúlàní ní nǹkan kan ju kí wọ́n jí nǹkan oní nǹkan lọ? Kò sí, wọn ò ní nǹkan kan. Ìdí rèé tí mo fi wá ń sọ, tí mo fi ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tí mo sọ lónìí, pé ìkíyèsára fọmọ aládé fún ìran Yorùbá. Ẹ wá wò ó, káwọn èèyàn wá tó pàtàkì tán, kí àwọn gọ́ọ̀mẹ̀ntì Èkó tó wá sọjí gbogbo orúkọ stíríìtì. Ẹ lọ sínú àwọn stíríìtì kankan, tẹ́ ẹ bá ti rí orúkọ Elélé tí ìbá ti ṣe orúkọ Yorùbá, kíákíá ni wọ́n ń yọ kúrò tí wọ́n ń change ẹ̀ sórúkọ Yorùbá. Inú wọn lọ́kàn, ṣùgbọ́n mo tún bẹ Ọlọ́run yóò máa dùn wọ́n lọ́kàn ni, nítorí pé ẹ fẹ́ sọ Yorùbá dẹran, wọ́n fẹ́ sọ Yorùbá dẹṣẹ tí wọ́n máa gùn. Ẹ fẹ́ máa gùn wá sáré, kẹ́ máa ṣe kútùpà lẹ́yìn wa, kẹ́ máa jàṣẹ máa wá níkùn kálẹ̀ bá gbére. Ṣùgbọ́n Ọlọ́run ọba tó láyé ò ní fún yín ṣe. Ọlọ́run ọba ò ní fún yín ṣe lórílẹ̀-èdè wa. Lórílẹ̀-èdè wa. So ọ̀rọ̀ wa ń lọ, bọ́rọ̀ ṣe ń lọ. Èkó ti ja ìjà yẹn, wọ́n dẹ̀ ti ja ìjà yẹn ń bẹ̀. After election, gbogbo ibi tó yẹ kí wọ́n correct wọ́n ti correct ẹ̀. Gbogbo tó yẹ kí wọ́n yanjú, eléyìí tí wọ́n fi gídígbò ṣe, tára gá mà pé kò tọ́ tí wọ́n ṣe, tá a sì fọwọ́ sí pé bó ṣe rí náà ni ó ṣe rí. Bá ti sọ náà ni àfọwọ́ sí. Ìlú wo lórílẹ̀-èdè ní Yorùbá ti rọ́wọ́ mú ní Nàìjíríà yìí ní Yorùbá ti gbé nǹkan kalẹ̀ táwọn ẹ̀yà míì tí wọ́n support wọn ju pé bí wọ́n ṣe bá tiwọn jẹ́ lọ. Wọ́n kò síra wọn nú ni wọ́n hate tiẹ̀ bí kò kú. Ọ̀dọ̀ wa ní business ilẹ̀ ẹ̀sìsẹ́ ẹ̀ lè gbé business lọ bòmí. So wọ́n jagun Èkó lọ, àwọn gọ́ọ̀mẹ̀ntì Èkó náà fi rí bọ́m̀bẹ̀. Òun là ń fi ń pe gómìnà Ọ̀yọ́ nígbà yẹn, gómìnà Ṣèyí Mákindé. Nínú tí gómìnà Ọ̀yọ́ tó ṣe láyé ni pé kì í ka àwọn ọmọ bíbí ìlú Ọ̀yọ́, kò ka wọn kú. Wọn ò value wọn. Wọn ò value wọn. Ọ̀yọ́ state, òdodo ọ̀rọ̀ tó korò ní o. Ẹnjìnà Ṣèyí Mákindé bẹ́ẹ̀ ṣe dáadáa tó lọ́yọ̀ táwọn èèyàn ń pariwo bẹ́ẹ̀ ṣe dáadáa, ẹ value àwọn ará Ọ̀yọ́, ẹ value ẹ̀mí wọn. Nígbà wọ́n ń ja ìjà ní Bàràpá tí wàhálà ṣẹlẹ̀ ní Bàràpá, a mọ àtẹ ẹ̀kọ́ sí. Nígbà wàhálà dé ní Bàrìbá, ilẹ̀ Bàrìbá, a mọ àtẹ ẹ̀kọ́ sí. Oríṣiríṣi wàhálà kéékèèké. Láìpẹ́ yìí làwọn Fúlàní lọ náà wọgbó kan lérí Ọ̀yọ́ ń bí, náà bẹ̀rẹ̀ sí ní tún fẹ́ràn jẹ oko olóko. Tí ìbá sọ pé lọ́pẹ́ pé ẹni tó ṣagbátẹrù oko yẹn ó jẹ́ ológun, náà fi ọ̀rọ̀ yẹn yanjú láìpẹ́ yìí. Mi ì fẹ́ lọ jìnnàjìnnà nínú ọ̀rọ̀ Ọ̀yọ́, ṣùgbọ́n mo kàn fẹ́ máa fi ṣí ẹnjìnà Ṣèyí Mákindé létí wípé gbogbo ohun téèyàn bá ṣe ló lákọọ́lẹ̀ ló lábọ̀. Eléyìí tí bàbá wa Lámì Adéṣínà ṣe, à ń sọ gbogbo gbà. Eléyìí tí bàbá wa Ládọjà ṣe, tó lọ sáìn pẹ̀lú àwọn Fúlàní wípé wọn ò ní fẹ́ràn jẹ kó máa ká máa kẹ́ran jẹ,
gbogbo ẹ̀ náà ló ti wà nínú ìwé ìtàn, gbogbo ilé táwa náà ń sọ yìí ló wà nínú ìwé ìtàn. Ìtàn kì í kú, ayé padà rántí àwọn ọ̀rọ̀ wọ̀nyí tó bá dọ̀la. Ìdí rẹ̀ nìyẹn tó jẹ́ kí mi wá sórí ìkànnì ilé nìyí. Mo wá ń gbọ́ fọ́nrán tí mo ní mò ń sọ tí ọ̀gbẹ́ni kan nílọrin tí wọ́n kiri sọ̀rọ̀ táwọn yìí náà bá bẹ̀rẹ̀ sí ní sọ. Wọ́n ní àwọn méjì báyìí ni wọ́n, ẹ máa gbọ́ fọ́nrán náà o, ẹ gbọ́n táwọn méjèèjì tán fẹnu sọ́nsìn. ó lè pé ayé rẹ̀ Ìlọrin bẹ̀rẹ̀ sí ní sọ Yorùbá lọ́yìn sọ Yorùbá tẹ́lẹ̀ wọ́n ló sọ pé láti sí ìwé ẹ̀dí ká mọ̀ sọ Yorùbá tó ipa súnmọ́ àwọn Yorùbá ọba òní. nínú tẹ́lẹ̀ ká ọba ẹlẹ́ẹ̀kẹta lẹ́yìn inú àwọn ọmọ ṣé wàá lé mi ní tí wọ́n rẹ̀ ní tó kọ́ wọ́n ń jẹ́ Zubair ibn Abdulsalam tí wọ́n rẹ̀ ní 1860 sí 1868 ọdún mẹ́jọ náà wọ́n lò lérí oyè lérí oyè wọn náà ni Ìlọrin bẹ̀rẹ̀ sí Yorùbá tó iṣẹ́ alẹ́ nìkan láti kélẹ̀ Fúlàní ni wọ́n, Haúsá ni wọ́n, bẹ́rìbẹ́rì àwọn èdè tó pọ̀ òun náà máa ń sọ amálẹ́kọ̀ọ́dẹ̀ pé ayé rẹ̀ Ìlọrin bẹ̀rẹ̀ sí ní. Ibi tí mo fẹ́ kẹ́ ẹ gbọ́ nù, àwọn wèrè méjì yìí Yorùbá wọn ń sọ lẹ́nu, wọ́n lè má jẹ́ ọmọ bíbí ìran Yorùbá, ó sì lè jẹ́ ọmọ àlè Yorùbá. Ọ̀nà méjì tó pín sínú in 2 ways. Ó wá ń bèèrè lọ́wọ́ ìkejì rẹ̀ pé ẹ̀mí àwo ló fọwọ́ sí ká máa sọ èdè Yorùbá lẹ́yìn ayé ìgbà yẹn. Ìyẹn wá ní ẹ̀mí àkẹta ni. Ó wá dárúkọ rẹ̀ kéde ká Abdulkadiri pé ó ní pé 1860 ló jẹ, ó dẹ̀ kú ní 1868 pé ọdún mẹ́jọ náà ló lò lórí oyè, pé òun ló fọwọ́ sí kí wọ́n máa sọ èdè Yorùbá nílọrin. Mo rẹ́rìn, mo rí àwọn amúkú méjèèjì, fọ́tò wọn ẹ̀ rí, màá gbé sí bíbá tẹ́ rí. Mo wò wọ́n títí àánú abiyamọ dẹ̀ ṣe mí nítorí pé ẹ fẹ́ jẹ ogúnkógún, ẹ wá kí ìtànkítàn mọ́lẹ̀ bẹ̀rẹ̀ sí pa. Ara tí à ń sọ fún bàbá Bọ́lá Ahmed ọmọ Tinubu rèé pé gbogbo ń tẹ́ ṣe pátá ọ̀la ni kẹ́ máa rò. Ẹ má jẹ́ kí Yorùbá kàn jẹ́ ẹni tó léegun àti ṣiṣẹ́ tí ó wàá ṣe wàhálà, tí ó wàá fọwọ́ hánu, tí ó mọ rí wàhálà rẹ̀ tí ń já sásán. Irú ẹ̀ ni ọ̀rọ̀ kéèsì Baba Awólọ́wọ̀ tí mo fẹ́ mú wá láti ẹ̀yẹ́ tó ń fún mi, tó ń take me time torí ẹ̀yìn machine mi nǹkan tó ní problem tí ò jẹ́ kí n rá àwọn kéde yẹn ṣe. Mi bá ti ṣe kẹ́rí bí documentary mo fẹ́ sáré rọ̀ ọ̀nà ẹ̀, ó lè má ju bí 30 minutes lọ tàbí 15 minutes, ó lè má tó 20 minutes gan tó sáré rán documentary Baba Awólọ́wọ̀. But ìtí mo fẹ́ fàyọ̀ ń bẹ̀ tí ń jẹ́ ìkọminú fèmí òun ni pé bóun lè yóò ṣe lórí láyà tí ó kírọ́ mọ́lẹ̀ lórí ilẹ̀ onílẹ̀ tí ó dẹ̀ máa pa pé ẹnìkan pàṣẹ. Yorùbá ni wèrè wọ́n sọ ọ́, àwọn wèrè yóò gbọ́ bẹ́rẹ̀ wọn ò gbọ́ mọ́ ọ̀gbá Haúsá o. Èmi tí mo dún ẹ̀gá ìgbà Haúsá tó mi, tí mo dún ìtọ́jú pé ilé Haúsá wọn bí wá sí ẹ̀gbọ́n tó mi. Àwọn wèrè tí wọ́n sọ pé àwọn ibẹ̀ náà ti àwọn ọba kan ló àná sí pé ló àpúrúfù kan máa sọ èdè Yorùbá nílọrin, nílùú Ìlọrin. Kí ni orúkọ tí Ìlọrin ń jẹ́? Kí ni túmọ̀ Ìlọrin lédè Haúsá àti èdè bẹ́rìbẹ́rì tẹ́ ẹ sọ yìí? Ẹ sọ túmọ̀ Ìlọrin fún wa lédè Haúsá àti èdè bẹ́rìbẹ́rì. At least kò sáà ní tó dédé Yorùbá, kò sáà tó ní máa jẹ́ Ìlọrin. Tí ẹ bá fẹ́ máa yọ táwọn pípọ̀ yín pa pé ọpọlọ wọn ti jọba, ẹ bèrè lọ́wọ́ wọn, ẹ ní kí ni ìtumọ̀ Ìlọrin lédè Haúsá àti lédè bẹ́rìbẹ́rì tí wèrè tí àwọn wèrè ń sọ̀rọ̀ ń pa ẹ̀. Wọn ò mọ̀. Yóò sá lo ọkọ̀ tí Ìlọrin jẹ́ nígbà táwọn bẹ́rìbẹ́rì fún wa ń bẹ àtàwọn wèrè tẹ́ ń sọ yìí àtàwọn Fúlàní tó jẹ́ pé àwọn náà ní Ìlọrin. Ó yẹ kí wọ́n lédè tí wọ́n máa porúkọ ìlú yẹn. Wọn ò mọ̀. Ẹ pé nǹkan ní Ìlọrin, ẹ wá ní wọ́n ṣe wá ọba kẹta ló ṣe wá àpúrúfù èdè Yorùbá. Èdè wo wá náà fi sọ lóko níṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀? Kẹ́ máa wọ́rọ́ àti dídìrín wọn o. Tẹ́ bá ráwọn èèyàn tó ọpọlọ wọn jọba tí wọn ò lọ skul rárá, tí Yorùbá tiẹ̀ parọ́, tí lọ́ọ̀yà bá bọ́ sínú kóòtù tó bá fẹ́ parọ́ tó fẹ́ fi save client ẹ̀ rí sáyé education lára ẹ̀. Yóò ti mọ àpàdé àlùdé bó ṣe fẹ́ sọ ọ̀rọ̀ yẹn tí ó fi moderate ẹ̀. Bọ̀ ṣírò àwọn ilé iṣẹ́ ọ̀rọ̀ náà sọ yìí.
àwọn amukun mẹ́kọ̀ọ́ méjèèjì tẹ́ ń wọ iṣẹ́ ọ̀rọ̀ ni kéèyàn mọ̀ sọ pé ọba kẹta ló pàṣẹ kí wọ́n mọ̀ sọ èdè Yorùbá l'Ílọrin ló àpúrúvù ẹ̀ kéèyàn máa parọ́ ọ̀rọ̀ yẹn nítorí pé Ọlọ́run yọ̀ǹda kankan fún Àfọ̀njá Ọlọ́run yọ̀ǹda kankan fún táwọn ọmọ Àfọ̀njá Ìlọrin tá bá gbàbọ̀dè fún ìtẹ́ bàbá wọn. Ṣé ẹ mọ̀ pé Àfọ̀njá tá ń sọ̀rọ̀ rẹ̀ yìí àkọ́bí rẹ̀ tá ń pè ní Olúyẹdé, ṣé Olúyẹdé àbí nǹkan náà ń pè bàbá yẹn, àwọn ìran yẹn sì bẹ́ẹ̀ ń bàdàn dọ̀la. Firstborn Àfọ̀njá, firstborn rẹ̀ ó wà lára àwọn tó jagun Ìbàdàn yìí tí wọ́n jí kí Ìbàdàn, kódà orúkọ ààrẹ náà máa fi pè é bọ̀ honorary ni kì í ṣe kó jà rẹ̀. Olúyẹdé ọmọ ààrẹ náà máa pè é. Ó wà náà àwọn tí wọ́n tẹ̀ ìlú Ìbàdàn yìí ètè níyì, ó wà náà tán tẹ̀dó. Firstborn Àfọ̀njá tó fi ojú ara rẹ̀ tó fi nǹkan àdí rẹ̀ bí kí n má làmọ́lẹ̀, tó jẹ́ pé ẹ̀jẹ̀ Àfọ̀njá lẹ́rìn lára wọn ń bẹ ń bàdàn dọ̀la. Àwọn náà ti jẹ́ baálẹ̀ Ìbàdàn yìí rí. Ẹ lọ wádìí ọ̀rọ̀ tí mò ń sọ yìí dáadáa. Mo mọ̀ pé wọ́n sì máa ń ṣe papọ̀, nígbà gbọ́ lóòótọ́ pé ìran àwọn tó wà nílọrin àtàwọn tìbàdàn yìí wọ́n ń ṣe papọ̀ dọ̀la, pé kódà tí wọ́n bá ṣe mọ́ lọ ilé ẹ̀kọ́ wọ́n ó kó ẹrúkẹ́rù àti máa ń lọ tán ṣe kínní ni wọ́n ṣe papọ̀ gidi gan. Wọ́n mọ̀ pé jẹ́ làwọn, wọ́n bẹ ńlọrin wọ́n sì ń bẹ ń bàdàn, ṣùgbọ́n ọwọ́ ọ̀ràn wọn yẹn ló kù sí. Tó bá wù wọ́n ká máa wòran, káwọn olórí burúkú àtọ̀húnrìnwá ká máa pa ìtàkìtàn lórí ilẹ̀ wọn. Gbogbo tó sì ṣẹlẹ̀ nílọrin tí Ìlọrin fi bọ́ kò sẹ̀yìn àwọn ọmọ Yorùbá. Ibi tí mò ń lọ gangan rèé, níbi ká máa dalẹ̀ ilẹ̀ orílẹ̀-èdè wa, níbi àìka nǹkan sí. Tí Yorùbá bá dìde pé ẹjẹ́ àṣe nǹkan báyìí, ibù kẹ́ ẹ kọ́kọ́ kẹ́ ẹ rí i pé lásìkò yẹn kò ní ṣeé ṣe, ẹ ti kọ́kọ́ show support nítorí ọ̀la yẹn ẹ̀yin ò mọ̀, àwọn tó make move àwọn náà ò mọ̀, ṣùgbọ́n nígbà tó lọ́n ti kó sí wọn nú pé kí wọ́n take action, ẹ jẹ́ kí action yẹn ẹ jẹ́ kó go round nínú gbogbo wa, ẹ jẹ́ ká support ara wa tó rà àmọ́ tó fẹ́ bí. Àwọn ti ní genuine reason wọ́n láwọn ò fẹ́ káwọn èèyàn wọn kó kú sóko ẹrú. Is that not a reason? Is that not a genuine reason? Téèyàn fi lè move kúrò lára ìrankíran. Ẹ̀yin wá dákẹ́ ẹni ká máa bá lọ bẹ́ẹ̀. Bàbá Bọ́lá Ahmed Tinubu tó náà ti jagun fúnran Yorùbá rí tó dúró pé wá ìyà ò ní jẹ Yorùbá gbé sórí ìlà ìlò yìí, tó náà fẹ̀mí rẹ̀ lélẹ̀ ńgbà yẹn, àti Káyọ̀dé Fáyẹmí, gbogbo wọn bá yẹn, bàbá Wọlé Ṣóyínká, bẹ́ẹ̀ kọ́ Rason Kuti, gbogbo wọn tí wọ́n jáde ńgbà yẹn London Adeko, tí wọ́n ń sọ fún wa ṣe bá ń gbọ́ rédíò gbà yẹn, rédíò Kúdírà tá à ń gbọ́ lójoojúmọ́ pé ilẹ̀ Yorùbá ó kú lọ́la, Yorùbá à á separate lọ́la, à á ṣe lọ́la, gbogbo nǹkan tá à ń gbọ́ lórí rédíò yẹn gbà yẹn nìyẹn. Léni ọ̀la yẹn wá dé, ọ̀la yẹn dọ́wọ́ yín, ẹ̀ wá ń persuade wa wípé ẹja máa jẹ́ lọ bẹ́ẹ̀ pé yóò dáa níjẹ́ òtún ni. Ṣé tẹ́yìn bá tún lọ tán káwọn ọmọ àkànnà tún bẹ̀rẹ̀ wàhálà yìí ni nígbà tọwọ́ yìí ti kudà lénìí? Ìdí nìyí tẹ́mi fi ń sọ̀rọ̀ tí mò ń sọ. Èmi ò sọ pé Nàìjíríà ó da, Nàìjíríà ò ní da o, ṣùgbọ́n tí Nàìjíríà bá lọ padà da, tó bá wá jẹ́ pé separation náà ni ó padà wá hẹ́ǹ díẹ̀, yóò dùn òkú yín nínú sàárè pé kò yẹ kó pass through gbogbo stress yẹn, ó yẹ ká ti lọ tipẹ́. Yóò dùn òkú yín, yóò dùn òkú yín. Torí ẹ̀ mo ṣe ń sọ ọ̀la ní kẹ́rò, ẹ má ro èní pé ẹ̀yin ń gbowó federal sápò, ẹ má ro èrò ọ̀la. Gbogbo èyí tẹ́ ń sọ́pọ́tì tẹ́ ń lùlù kí Yorùbá nation owó, ẹ kàn ń ṣe lásán ni. Ọmọ aládé ti ṣe tán, ọmọ aládé fẹ́ gbéra, aláàṣẹ mọ́, ó sì nídìí. Gbogbo orú àwọn àtàkìtẹ̀ ìtàn wèrè yìí sápá ṣe kọ̀ntínú ní táwọn èèyàn wọ́n máa wà nínú oko ẹrú tí wọ́n fẹ́ bí àwọn èèyàn wá ṣòfò. Káwa mọ̀ ní pé orílẹ̀-èdè náà ó padà níyànjú lọ́la,
níbi ká ti fẹ̀jẹ̀ àwọn èèyàn wa rúbọ. Ta ló mẹni tí ó kàn? Ta la mọ̀ tí ó kan ọmọ tiẹ̀ náà lọ́la? Gbogbo táwa ń rò ní táwa fi dìde tá fẹ́ padà lórí ibi táwa tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ọmọ ẹni tí ó kàn. Tí wọ́n bá ń rò pé ọmọ tiẹ̀ ò sí nínú system yẹn, báwọn ọmọ tiẹ̀ ìlú òyìnbó wọn wà, ní tó bá wù wọn kí wọ́n fara wọn ṣe, tó ọmọ rẹ̀ bá ń bọ̀ wálé tó bá kó sọ́wọ́ àwọn ará abẹ́ńkọ́ tí wọ́n yín lọ́rùn tí wọ́n pa á, yóò wá máa dùn ọ́ lọ́la pé wọ́n dẹ̀ sọ kíní ìlétí mi, mo dẹ̀ fi ṣàwẹ́wà. Ẹ̀ẹ̀mí èèyàn tó ti bá ìrìnàjò yìí lọ ni. Ìjọ míì làwọn olórí burúkú tó ti gbé kalẹ̀ lọ́dọ̀ wọn ń ṣe tán pè ní kàlàkúrà. Àwọn èèyàn wọn dẹ̀ ń sọ̀pọ̀tì ẹ̀, wọ́n ní ajìjàgbara fún orílẹ̀-èdè tàwọn náà nu. Wọ́n mú Boko Haram, wọ́n ti parẹ́, wọ́n ti gbé àwọn Boko Haram ńlá mi dìde tó tún ní weapon ju àwọn ìyẹn lọ, tó jẹ́ pé machine wọn náà ń ṣò fún wa lórí ìkíní lẹ́ni tá à ń wò, tó jẹ́ pé online láàárọ̀ yìí tá à ń wo àwọn machine tí wọ́n ń lò bó ṣe ní agbára sí, kò sí àwọn bàjáàjì níbẹ̀. Àwọn machine tó jẹ́ pé ó lè rin ẹ̀yin náà padà máa rí, ẹ̀ padà máa rí. Kẹ́lẹ̀ kí wọ́n máa wàásù fún Yorùbá pé ká ní sùúrù pé yóò padà dá. Níjọ́ wo mò ń sọ̀rọ̀ nǹkan tí bí agbára àwọn ìran Yorùbá ṣe tó látijọ́ bí tá a ti ń bá bọ̀, nǹkan tó jọ àwọn bàbá wa ti rí, àwa tá a lọ ń jagun orílẹ̀-èdè fáwọn èèyàn. Ṣé ẹ mọ̀ pé àwọn iṣẹ́ yìí làwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa làwọn bàbá wa ti ṣe látijọ́ ni? Kí ilẹ̀ dà omi tẹ́ padà rí tó padà di pé wàhálà padà wà láàrin Aláàfin Ọ̀yọ́. Aláàfin ní kọ̀ǹtró gbogbo bẹ̀ yẹn, ní ṣe aláàbò fún gbogbo àwọn ìlú tẹ̀ bá ń sọ nígbà yẹn, títí dé Ghana, títí lọ sí Côte d'Ivoire. Aláàbò ni Ọ̀rànmíyàn jẹ́ fún gbogbo wọn. Àwọn ọmọ ogun ẹ̀ ní dáàbò gbogbo lẹ̀ káàkiri, torí ẹ̀ l'Ọ̀rànmíyàn ṣe ní stable place tó fi padà wá kú sílé Ifẹ̀. Wọ́n ní mo ṣe sọ nínú fídíò mi kan pé ìlú Ọ̀yọ́ tí Ọ̀rànmíyàn tẹ̀, ó tẹ̀ bíi káàmpù ni, kò tẹ̀ bí ìlú. Àwọn ọmọ tó bí síbẹ̀ ló sọ dìlú. Ìgbà tí wàhálà ṣẹlẹ̀ ní Ìbíní ló lọ bẹ̀ láti lọ sẹ́tù àwọ̀ bẹ̀, ló tún bímọ síbẹ̀, ló gba ààfin mọ́ wọn lọ́wọ́. Ìtò jẹ́ kó ibẹ̀ yẹn kí tẹ́rìtì yẹn náà tó bọ́ sọ́wọ́ ẹ̀ nìyẹn. Bẹ́ẹ̀ lọ tá a lè kà. Ó ní òjò kú sẹ́yìn odi tó fi padà wálé. Bàbá àti bàbá ńlá bàbá rẹ̀ náà padà wálé ni. Odùduwà náà padà wálé wá kú sínú ìkíni ìrìnàjò wọn ni. Pàṣẹ tó gbọ́ ọdún tàtẹ́ nìkan tó ń pàtàn pé Islam mẹ́mọ́sẹ̀jẹ́ lọ́bẹ̀ pé bí Islam ṣe wọ ilẹ̀ Yorùbá pé Mẹ́sà Musa olómú kìnní kan wọ ààfin Ọ̀yọ́. Ṣé Mẹ́sà Musa dé Nàìjíríà rí ni? Ó dòdì Ọ̀yọ́ rí? Mẹ́sà Musa dòdì Ọ̀yọ́ rí? Ọ̀rànyàn ti lọ. Mẹ́sà Musa 13,200 àbí nǹkan lòun tó ṣèjọba. 1332 to 1330 something ni Mẹ́sà Musa lò. À ń sọ̀rọ̀ Ọ̀rànmíyàn àzàrà 11-1200 ní títí ẹ̀ ní Ọ̀rànmíyàn. Torí ẹ̀ ní gbogbo àwọn tí ń pàtàkì dáradára tẹ́ ẹ̀ bá máa accurate time àtìgbà táwọn nǹkan wọ̀nyí ṣẹlẹ̀, irọ́ lẹ́ máa pa, irọ́ ìtàn rọ́. $1,100 or $1,200 ní Ọ̀rànmíyàn. A rí àwọn àkáǹtì kan tó sọ̀rọ̀ pé 11, ara àwọn àkáǹtì kan tó sọ pé 12. So bó ṣe lọ nìyẹn. Mo máa sọ̀rọ̀ pé kìnní kan Odùduwà àtẹ̀wọ̀n rọ̀. Ó ní mo ṣe sọ fún pé bàbá wa ò ní ìgbà yẹn. Irú àwọn ọ̀tàn báyẹn máa pa mọ́ gbangba. A lè máa pa fúnra wa bí àlọ́ nínú ilé tá a máa rẹ́rìn sí. Bọ̀ kì í sọ̀rọ̀ tí ó bó sórí atẹ́gùn nítorí ọ̀la. Wọn làwọn èèyàn ò mọ̀ lo against yín. Ọ̀rọ̀ tẹ́ sọ tí wọ́n hold against tẹ́ nílé àròjàre ẹ̀ nílé rí wí. Ẹ kàn máa píkà àwọn nǹkan gbàgbàgbà pé kìíní kan gẹ́gẹ́ bí ọ̀rọ̀ kan táwọn bàbá máa ń sọ látijọ́ pé kí náà ń pè ní ìyàwó. Wọ́n ní ìyà tí Ọ̀rúnmìlà jẹ nílé Ìwó, níjó ni Ìwó dé, níjó ni Ọ̀rúnmìlà. Afẹ́fẹ́ sọ̀rọ̀ Ọ̀rúnmìlà á máa sọ̀rọ̀ 20,000 years back. Ìwó ò tí ì pé 300 years, kò ì pé 1,000.
làwọn fi ń compare Ọ̀rúnmìlà tó ti wá tó 20,000 years ago ẹ fi ń compare Ìwó Òjòní tí ó ti pé 300 years wọ́n á máa sọ pé ìyà tí Ọ̀rúnmìlà jẹ nílé Ìwó ni wọ́n ń pè ní ìyàwó ṣé kì í ṣe rọ́ ni àwọn nǹkan tí ò balance kò balance oríṣiríṣi àwọn nǹkan àdàmọ̀dé báyẹn tó pọ̀ tá à ń sọ tó pọ̀ burúkú à ń sọ̀rọ̀ lórí research à ń sọ̀rọ̀ lórí àwọn instrument tí wọ́n fi ń discover àwọn ìran wo ló ti exist lórí ilẹ̀ rí wọ́n sọ̀rọ̀ ghost DNA ti lọrin about 4,000 years back tó jẹ́ pé wọ́n trace àwọn nǹkan tí wọ́n rí nù lẹ́lẹ̀ padà sí Ilé-Ifẹ̀ ẹ̀ wá ń sọ̀rọ̀ pé ẹ̀yin Gògòbírí lẹ níbẹ̀ ẹ̀yin Kùkáwà lẹ ní lọrin àwọn wèrè méjì náà ń sọ̀tàn pé àwọn bàbá kan ló ní káwọn máa sọ Yorùbá ọba kẹta ọba wo lọba kẹta ẹ̀mí àkẹta àbọ̀bà kẹta mọ nǹkan tó ń pè lọ́ba ni ṣé wọ́n jọba rí Ìlọrin baálẹ̀ la fi bẹ̀rẹ̀ lọ́rin ẹni tó kọ́kọ́ jẹ baálẹ̀ lọ́rin Ládẹrin ni Ládẹrin ló kọ́kọ́ jẹ baálẹ̀ lọ́rin Àfọ̀njá baálẹ̀ kẹrin orí rẹ̀ náà ní baálẹ̀ tó ti bẹ̀rẹ̀ tí ẹ̀míà ipò baálẹ̀ ló wà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bàbá wa Lájí Àbáàsì ipò baálẹ̀ ni ẹ̀míà ipò baálẹ̀ torí ẹ̀ tí ìgbà tó jẹ tí ó bá fẹ́ jẹ ẹ̀míà ńlẹ̀ Yorùbá tó ti jẹ àmọ̀ lẹ́nìí ká relegate ẹ̀ sí baálẹ̀ kó mọ̀ jẹ́ iye baálẹ̀ ńlẹ̀ bàbá rẹ̀ so báńbáń crisis káàkiri ẹ máa fi Yorùbá ẹ máa gbé Yorùbá ẹ máa jàmọ́lẹ̀ lójoojúmọ́ ẹ dẹ̀ máa sọ pé Yorùbá ò gòkè ẹ̀yin tẹ̀dẹ̀ tàbí láti ilẹ̀ Yorùbá náà lẹ́ ń fọ́ mọ́lẹ̀ ẹ wàá máa claim pé ilẹ̀ Yorùbá ò tiẹ̀ wá gòkè ilẹ̀ Yorùbá ṣe ló dàbí gbàtẹ́ pé nǹkan ṣe wá nílùú yìí àfẹ́ràn ara wa bóun ni yóò ṣe fẹ́ràn ara èèyàn nígbà tẹ́yìn kan bá kí ìtàn wèrè mọ́lẹ̀ tẹ́ bẹ̀rẹ̀ sí pa tẹ́ ń fi odidi ìlú yín tẹ́ fi ń wé ilẹ̀ àjòjì látara rú rẹ̀ ni mo ṣe ní mo sọ́pọ̀tì ìgbésẹ̀ tí kò gbé drastic step tí kò gbé yẹn is normal tambari samboy rẹ̀ tó ń jẹ́ jọ́sìn wọn àtúkú wọn á yọ dànù ni wọn láti local government ọ̀dà tí ń wá wọ́n change ẹ̀ òyìnbó ti ṣe irú ẹ̀ rí kò síbi tí irú ẹ̀ ti ṣẹlẹ̀ nígbà tí bàbá wa Harry Àkàndé ọmọ Ìbàdàn tó ra lé sí Maryland ní Amẹ́ríkà ó ní GRA kan government reserve area tó lọ ra lé sí wọn ń talé fún black ń bẹ̀ ẹ́ lọ confam ọ̀tàn tí mo ń sọ yìí ṣé Maryland àbí New York ló ti ṣẹlẹ̀ New York sorry ó ra lé sí street yẹn wọn kì í talé fún black bẹ́ẹ̀ ó lé white wọn àmọ́ bó ṣe sneak wọlé tó ra lé bẹ̀ nítorí tó mọ̀ pé black ni àwọn òyìnbó láti máa kú ń bẹ̀ wọ́n ń fi àdúgbò yẹn lẹ̀ fún ó dẹ̀ ra gbogbo àdúgbò yẹn inú ẹ̀ dùn láti ra gbogbo àdúgbò yẹn mọ́ wọn lọ́wọ́ Harry Àkàndé ni ẹ lọ wọnú history ẹ̀ dáadáa bóyìnbó ṣe rí làwa náà ṣe rí ń bí wọ́n mọ̀ pé bó ṣe wọlé sáwọn lára yẹn oríṣiríṣi nǹkan táwọn ò fẹ́ yóò dàpọ̀ mọ́ culture wọn wọ́n dẹ̀ fẹ́ káwọn ọmọ wọn kan wọ emulate èèyàn dúdú ìtòjẹ́ kó máa sá fún wa nìyẹn dọ́là òyìnbó ò fẹ́ràn èèyàn dúdú dọ́là tá a dúró yìí ẹni bá ní proof wa pé òyìnbó fẹ́ràn wa ẹ mú wa tá a bá fẹ́ràn wa ni wọ́n wà dà pọ̀ mọ́ Fúlàní wọn ò ní separate wa wọn ò tí mọ̀ pé ìjọba ilẹ̀ Yorùbá ti stand kó òyìnbó tó kù lọ́dọ̀ wa ń bí ẹ lọ́dọ̀ àpọ̀ mọ́ Fúlàní tẹ́ ẹ pàdé níjọ́ wo síjọ́ wo tá a máa ń padà lọ́bẹ̀ yẹn yóò mọ̀ dùnyàn kókó kejì tó tún ṣe pàtàkì tí mo tó fẹ́ sọ ń bẹ̀ ẹ̀yin ènìyàn wa ẹ jọ̀ọ́ ẹ ṣe agbátẹrù fún ètò yìí mo fẹ́ kí ẹ ràn mí lọ́wọ́ kẹ́ ẹ dìde fún wa lórí àwọn ìrìn àjò kọ̀ọ̀kan tá à ń rìn lọ́wọ́ àkọ́kọ́ náà a ní project kan tá a fẹ́ ṣe lórí Old Ọ̀yọ́ town níbi tó Ọ̀yọ́ Aláàfin ti bẹ̀rẹ̀ gangan táwọn kan ń pè ní Kàtúngà àwọn kan máa tún pè ní Ẹyẹhó gbogbo wa la gbà pé ìlú yìí tòsí Ìjẹ̀bà ló wà
ṣùgbọ́n a fẹ́ lọ mọ bẹ́ẹ̀ àwọn tíìmù tá a dẹjọ́ ń lọ wọ́n ti ń prepare ṣùgbọ́n a ní di sponsora gbogbo ẹ̀ náà kọ́ làwa náà lágbára tá a lè ṣe tán ìlọ́tọ̀ tí sọ àti mò ń ṣe lọ́wọ́ ara mi nígbà àwọn ètò yìí o àtàwọn èèyàn kọ̀ọ̀kan tó lọ́n fìfẹ́ wá sí lọ́kàn tí wọ́n náwó sí wa láti ìlú òyìnbó tá a dẹ̀ ń fojoojúmọ́ dúpẹ́ lọ́wọ́ wọn pé àṣetì kì í bọ́jọ́ bẹ́ẹ̀ ni àṣetì kì í bóòrùn wọn ò ní ṣàṣetì nínú ìrìn àjò ayé wọn gbogbo àwọn tí náwó sí wa àwọn tó sì ní lọ́kàn náà pé àwọn ò náwó sí wa àṣírí tiwọn náà ò ní tú o àṣetì kì í bọ́jọ́ àṣetì kì í bóòrùn àwọn náà ò ní ṣàṣetì nínú ayé wọn o àtẹ̀yìn olólùfẹ́ wa yòókù tó wù yín ṣùgbọ́n tọ́lọ́run ò yọ̀ǹda àṣetì kì í bọ́jọ́ àṣetì kì í bóòrùn àṣetì ò ní bá gbogbo yín o ẹ ní ṣubú dànù ẹ ní bá wọn bù ṣe gàdà kẹ máa bá wọn jíjó yà káàkiri ìlú ayé ò sì nífẹ̀ẹ́ gba fún yín lóúnjẹ tọmọ tẹbí tara yín ire lọ́lọ́wọ́ máa jí ká mọ́ kójú wọ́n rí o ọdún tá à ń wò lọ́ọ̀kan yìí ọdún ayọ̀ ni ó jẹ́ fún gbogbo wa á sọdún ayọ̀ ṣùgbọ́n ẹ má gbàgbé wa ẹ ràn wá lọ́wọ́ láti bá ti fọ́nrán jáde dáadáa kẹsì jẹ́ kó lọ káàkiri àwọn tó bá dẹ̀ fẹ́ ràn wá lọ́wọ́ ẹ máa kàn sí wa lórí nọ́mbà tẹ́ ń wò tá a fi lẹ̀ tá a máa ń fi ń ṣètò yìí ẹjọ́ ẹ máa kàn sí wa òun náà ni WhatsApp nọ́mbà wa òun náà ni gbogbo ayé máa ń pè wá sí ẹni tí ẹ bá fẹ́ bá wa ṣe kò nídìí ká post account number tẹ́ ẹ bá ti pè wá pé account number báyìí ẹ mú wá àá mú wá fún yín kò nídìí ká post ẹ̀ ká má mẹ́ni tó ṣe ẹ kàn sí wa à ṣe é adẹ́sàdúrà fún yín àwa ò ní nǹkan míì tá a fẹ́ bí ràn yín. mo ti parí mo ti fẹ́ random bá mú microphone kejì wá ẹ̀ lè ti fún. so kò ní jù báyẹn lọ kọ́lọ́run aláàánú kó ṣàtìlẹ́yìn fún gbogbo wa mo rí pé báko fún ọwọ́ mi ọ̀dà ìpò kú láàrin kan ẹ má bínú ẹnikẹ́ni tá à ń sọ ni pé ẹnikẹ́ni tí ọlọ́run bá fún ní ipá àti agbára láti ràn wá lọ́wọ́ ká ràn wá lọ́wọ́ lórí àwọn ètò akáságbátẹrù rẹ̀ fún wa pẹ̀lú ìrìnàjò tá a fẹ́ rìn lọ sí ìlú Ọ̀yọ́ jọ̀hún Ọ̀yọ́ Kàtúngà tá à ń sọ̀rọ̀ ń pa rẹ̀ ìlú yẹn la fẹ́ lọ a fẹ́ lọ wo bí ìlú yẹn ti rí sí lóòótọ́ ló exist a mọ̀ pé lóòótọ́ ló exist bọ̀ bó o níbẹ̀ ti rí torí àwọn kan sọ̀rọ̀ ń pa odi kan pé odi yẹn ó yẹ kó ti wó odi yẹn sì wà ń bẹ̀ dọ̀la torí ẹ̀ a ti gẹ́tì drone tá a fẹ́ lò láti fi ṣúùtì àwọn ìrìnàjò yẹn because kì í ṣe gbogbo ibi tí bẹ́ẹ̀ wà náà la lè wọ̀ tán torí ẹ̀ la fi gẹ́tì drone even drone mi UK ni mo ti gẹ́tì ẹ̀ kẹ́lẹ́ bá a mọ̀ so gbogbo ìrìn àjò yẹn làwa náà ti prepare kalẹ̀ kọ́lọ́ọ̀bá láàánú tó ṣílẹ̀kùn ọjọ́ òní kò fún wa ṣe pẹ̀lú àtìlẹ́yìn yín ni o torí ẹ̀yin lẹ̀ ń wú wa lórí inú mi dùn fáwọn brothers kan tí wọn ò fi mí lẹ̀ wàláì tàláì ọlọ́run wọ́n ń kàn sí mi every minute pẹ̀lú pé bàbá kílẹ̀ tún fẹ́ mo dúpẹ́ lọ́wọ́ yín o kì í ṣe mímọ̀ ṣe mi àwa náà mọ̀ ṣe jù báyìí náà lọ ìgbìyànjú ni ṣùgbọ́n ìwúrí náà nígbà táwọn ti máa ń gbádùn wa náà bá ń ṣàánú wa ìwúrí ńlá ni o òun ló máa ń mú mi kámẹ́lára tí máa ń ní ìṣù kan tí mi lè wá online ó máa ń dùn mí gan seriously bọ́ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá pẹ̀lú àtìlẹ́yìn àtàwọn tí wọ́n kàn kí wa pé ẹ kú ètò mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín gidi gan mo mọ̀ lórí because èèyàn ní kọjá láyé ó sì bí ẹni pé wọn ò rí àríra rí ẹ mọ̀ mí rí ẹ mọ̀ bí tí mo ti wá ṣùgbọ́n ẹ ṣáà ń ṣàdánkátà mi èmi náà ṣàdánkátà yín padà o lágbára lọ́wọ́ Ọlọ́run ọba ẹ ní ṣubú dànù tọmọtọmọ ayé ò ní fẹ́ gbà fún yín lóúnjẹ o tọmọtọmọ táyà tẹbi tara yín àtọkọ yín o ọkọ yín ò ní sá lọ mọ́ yín lọ́wọ́ bẹ́ẹ̀ ni aya yín náà ò ní sá lọ mọ́ yín lọ́wọ́ yére làá máa pàdé mo dúpẹ́ gidi gan mo mọ̀ lóore ẹ má bá wa tán kíní káàkiri káwọn èèyàn túbọ̀ mọ́ tún rí ẹ bá wa subscribe sórí YouTube channels wa ẹ bá wa share lórí Facebook lórí TikTok
àti lórí YouTube. Ọlọ́run ọba tó ṣílẹ̀kùn ọjọ́ òní, àkàndùn ọwọ́ tẹ́ ẹ̀ fi ń tẹ̀ tẹ́ ẹ̀ fi ń tì í, àkàndùn ní mú yín níbẹ̀. Agbára lọ́wọ́ náà ò ní dùn yín láéláé. Ayọ̀ ní gbogbo oṣù ọdún tá à ń wò níwájú wa yìí o, lágbára lọ́wọ́ Elédùmarè. Bẹ́ẹ̀ ni ó rí, àṣẹ wà.